bàbá wa Alaafin owó adé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ pẹ̀lú bọ̀dá wa Shehu Igbólábí. Reason ni pé Ifá ní Ọlọ́fin nígbà tí mi ò mọ fáyẹn kì nígbà tí Ọlọ́fin kọ ẹ̀yìn sífá tó sọ pé báwo ni tìfá ṣe jẹ́, ó ní Ọlọ́fin bẹ̀rẹ̀ sí ń tẹ́ káàkiri. Yeah, ni sacredness ni. You cannot go against the institution that promotes you. Kò dẹ̀ expect pé kò máa rí the same result. Mo rí fídíò kan tí Shehu Igbólábí ṣe bíi 3 days. Wípé àwọn ọba kan sponsor àwọn kọ̀ọ̀kan máa bú Aláàfin. Bí mo ṣe wà yìí mi ò bá Ọ̀nìrìṣà sọ̀rọ̀ rí láyé mi. Mi ò bá bàbá sọ̀rọ̀ rí. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àṣà, tán ní àwọn fẹ́ kí n bá bàbá sọ̀rọ̀. Kíní kan ọjọ́ kan báyìí. Pé wọ́n fẹ́ kí n bá ọba lẹ́sùn wà ní palace. Tí n bá bá ọba lẹ́sùn sọ̀rọ̀, ọba lẹ́sùn máa bá mi mú mi bá bàbá. Nígbà tí mo sọ yìí ló ti ń lọ bí 5 or 6 years ago. Ara àwọn ìṣòro Ifẹ̀ ni wọ́n pè mí gbà yẹn pé inú bàbá dùn sí mi gan. Inú bàbá Aláàfin tó lọ, wọ́n fẹ́ kí bá bàbá yẹn náà sọ̀rọ̀. Mo ní mi ò bá àwọn bàbá kankan sọ̀rọ̀. Mo ní reason ni pé tí n bá ń bá wọn sọ̀rọ̀, ó lè ní iṣẹ́ mi, ó lè ní nǹkan mi show mi tí bá fẹ́ ṣe, wọ́n lè fẹ́ caution mi pé kí n má sọ̀rọ̀, ṣe mọ orúkọ bẹ́ẹ̀ yẹn. Mi ìdẹ̀rí lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Mo ní so because of that, àti bàbá Aláàfin Adéyẹmí o, àti Ọ̀nìrìṣà o, mi ò bá kankan sọ̀rọ̀ nu wọn, mi ò dẹ̀ bá kankan sọ̀rọ̀. So gbà tí bàbá Aláàfin Adéyẹmí tán wàjà ni mo wá sọ pé wọ́n á sọ lọ́jọ́ kan, mo ní ó dẹ̀ dùn mí o. Mo ní bó tiẹ̀ jẹ́ pé mi bá ti gba ìwúre lẹ́nu bàbá yẹn kí bàbá yẹn tó lọ pé kó kàn tiẹ̀ sọ̀rọ̀ àṣẹ sí ayé mi látòrí food. Ipe ṣèbí yẹn náà máa bá mi káàkiri. Ipe but reason tí mi ṣe bá wọn sọ̀rọ̀ ni pé torí pé bá ṣe ń debunk gbà yẹn, tá ń debunk seriously, àwọn bàbá yẹn náà lè má like ẹ̀. So kábíyèsí náà lè má like ẹ̀. So tí wọn ò bá dẹ̀ like ẹ̀, mo bá bàbá ẹ̀yin lẹ jẹ́ kí n bá bàbá Adétóyè ṣe sọ̀rọ̀. Tí wọn ò bá dẹ̀ like ẹ̀, tí wọn bá like ẹ̀, ṣe mọ̀, tí wọn bá like ẹ̀, tí wọn bá caution mi, màá fẹ́ gbọ́ because ọmọlúàbí ni mí, ọmọ ilé ọba ni mí, ilé ọba náà ti bí mi, ilé ọba ni náà ti bí ìyá mi, náà ti bí bàbá mi. Láyé àtijọ́ ọmọ ọba ló ń fọ́mọ ọba. Tọ́mọ ọba ò bá fọ́mọ ọba á fẹ́ ọmọ ọba lógun. Ẹ lọ bèrè nínú ìtàn. So kì í ṣe ìsìn náà ṣe sọ pé olówó ló ń fólówó. Ní ìsìn ẹni pé olówó ló ń fólówó sí ní ayé àtijọ́ ṣe káwọn ọba àtàwọn ológun ló máa ń lò, àwọn ní noble people láyé àtijọ́. So I know my history. I'm from pure royal. Mo dẹ̀ mọ culture, mo mọ culture ilé ọba. Mo mọ culture ilé ọba. And that's why. So, and because of that, I cannot be, mi ò lè yájú sórí àpèrè. So táwọn kan bá tí Shehu Igbólábí tó bá wá ń play game wípé bóyá ò ní sponsor àwọn kan nítorí pé àwa ò fẹ́ kí ìpínlẹ̀ wa bàjẹ́. A fẹ́ kí ìpínlẹ̀ wa bàjẹ́. Reason ni pé Ifẹ̀, bàbá tó bí bàbá mi, ìgbà tí mo kéré, I grew up with my grandfather. Daddy mi lọ sí school ní 1974. My daddy mi padà sí school ní 1970. Ṣé 1970? Yeah, mo daddy mi padà sí school. Yes, daddy mi padà sí school ní 1974. Wọ́n lọ sí UI. Ìgbà tí mo sì mi padà sí school, èmi gbogbo wa wọ́n kó wa lọ sọ́dọ̀ grandpa mi. So mo gbé pẹ̀lú bàbá mi díẹ̀ ní kékeré àti mọ́mì. From there, a tún wá lọ gbé lọ́dọ̀ great grandma. So all the while láti ìgbà tí mo ti kéré ni mo ti use mọ́ arúgbó. Ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá jókòó ta arúgbó ìtàn náà máa ń sọ. So láti kékeré mi ni wọ́n ti sọ fún wa nílé wa pé a ò gbọ́dọ̀ on no condition a gbọ́dọ̀ yájú sílé Ifẹ̀. Nítorí ibẹ̀ ni orísun wa o. Adétán dé nílé wa o. Ibẹ̀ náà ti gbádé fún bàbá wa o. Kó lọ wá bí tó máa tẹ̀dó sí o. So a gbọ́dọ̀ fi ìpínlẹ̀ wa, a gbọ́dọ̀ fi wọ́lẹ̀. So and so kò wá sí ìtàn tí anybody bá wá kọ sínú ìwé against Ilé Ifẹ̀ tí mo lè accept tó lè jù tàn tí bàbá mi sọ fún mi. Torí bàbá mi ò lọ western education. Bàbá mi ò ní western education. Oral history náà pass sí. Tí n bá rí Ọ̀nìrìṣà, gbogbo àwọn tó bá close mo máa ń sọ bí Ọ̀nì ṣe máa ń pa kájà yẹn ni bàbá mi ṣe máa ń pa kájà. Wọ́n wọ white báyìí ni. Bàbá mi ṣe rí àwa nísìnyí làwa tí ọmọ ìsìn torí pé àwọn ẹlẹ́sìn àjèjì wọ́n ti gba pride ọmọ ilé ọba lọ́wọ́ àwọn ọmọ ilé ọba. Bàbá mi tí tó bá tí àwọn èèyàn bá wá
tó bá wá sí compound wa bóyá ń sìn bóyá àwọn bọ̀dá wa ń gbà yẹn tó bá gbé girlfriend bàbá mi bá tó bá jẹ̀jẹ̀ pé kinní ni ìyé ò bá ẹ ọmọ yóò rè wọ́n gbọ́ pé ìran Ọ̀túnba ti Adádé ẹnu bàbá bó ṣe máa ń sọ nìyẹn ìran ibà ti Adé ní wípé ìran bàbá tòun o Adé ló ń dé pé ọmọ ta ni ẹ má jẹ́ kí n sọ torí èdè yẹn ò lọ dáadáa lẹ́nu mi ọmọ ṣẹ́bọ̀ ó máa bèrè lọ́wọ́ ẹni pé mo ní kíní bí Ọọ̀ni ṣe máa ń pa kájà tó máa wọ aṣọ tó ní fringes létí yẹn bàbá mi ṣe máa ń wọ oríṣiríṣi white ni noble ni ṣe understand so that's the way he was trained ṣe ẹ mọ̀ ọmọ tó bá grow up nínú such environment so from my dad láti ìgbà tí mo ti kéré ni mo ti gbọ́ yí pé kí n má bá wọn dìtẹ̀ sí Ilé Ifẹ̀ pé wọn ò ń ṣe ẹni tó bá yájú sí Ilé Ifẹ̀ ara òrókun ara òrà dìyẹ ni wo orí tó ń ṣe fólúfẹ̀ tó bá orí Ọbàtálá ló ti bẹ̀rẹ̀ tó bá kọjá yìí ẹ ìgbà ọ̀rúnmọlẹ̀ ló máa dí pẹ̀lú ẹ that's why yes Ọọ̀ni kọ́ ló máa ń jà fúnra ẹ̀ àwọn òrìṣà alálẹ̀ ló máa ń jà fún so a dẹ̀ ti wá rí situation pé àwọn Fúlàní wọ́n ti pẹ́ bàbá wa Ọ̀rànmíyàn he had a very good vision ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ I made some mi ò kí pé mo lọ make enquiries but mo rí àwọn tó ń react then you can decode gẹ́gẹ́ bí àwọn history kan tí mo ṣẹ̀ gbọ́ recently Odùduwà gangan ló bẹ̀rẹ̀ empire pẹ̀lú Ògún lákàyè Ọ̀ṣìmọlẹ̀ tó ń sọ pé Ọ̀rànmíyàn ló bẹ̀rẹ̀ empire no ṣe rí àwọn Ọ̀yọ́ wọn kí máa ń fìbà fún ìpìlẹ̀ kò dẹ̀ dáa ẹni tó bá ti gbàgbé ìpìlẹ̀ kò kì í ní progress yes when you don't remember your ṣe rí àwọn òyìnbó bí tí mo like òyìnbó dé ni pé ṣe rí ẹni tó wá tí òyìnbó bá fẹ́ sọ̀rọ̀ mọ́tò báyìí ṣe rí mọ́tò tí wọ́n ti kọ́kọ́ ṣe tán máa ń fi igi eléyìí tí ẹṣin máa ń gùn yẹn òun lòyìnbó ẹni yẹn lòyìnbó máa gbé ìgbà mọ́tò fún kò ní gbé fún ní Lexus láíláí tóyìnbó bá fẹ́ sọ history fóònù àkọ́kọ́ tí òjò wá lójúmọ́ ẹni yẹn lòyìnbó máa gbé ìgbà yẹn fún tẹ bá ń báyàn ṣe ẹ̀kọ́ nǹkan tó dáa lára òyìnbó bẹ́ẹ̀ ni but àwọn èèyàn wa wọn kì í respect ìpìlẹ̀ ẹni tí ò bá dẹ̀ ti respect ìpìlẹ̀ ó ti ready àti collapse when you don't respect your foundation ìdí nìyẹn tí èmi ṣe jáde kì í ṣe pé bí mo hate Aláàfin Ọwọ́adé I don't hate him ṣebí ẹ ṣáà rí pé ìgbà tó wá Aláàfin Ọwọ́adé fífẹ́ jọba ṣebí ẹ rí bí mo ṣe ń promote Aláàfin lórí page mi but ìgbà tí mo rí gbogbo yamayama tí àwọn èèyàn ń ṣe from that side mo ní láti máa gbé picture bàbá Adéyẹmí jáde kí Aláàfin Ọwọ́adé lè mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fún pé Aláàfin Adéyẹmí o tó ń lọ o social he was a social man ó ń ṣèkì èèyàn ó ń lọ patí ó ń ṣe fàájì gbogbo eléyìí tó ń sọ pé Aláàfin kì í jáde yẹn láti ṣètò ní gbogbo ẹ̀ Aláàfin ṣe adẹ̀ rí gbogbo proof yẹn lórí social media adẹ̀ ní láti gbé jáde. So he was a humble man mi ò mọ ṣáídù rẹ̀ bọ̀ èyí tí mo rí ìwọ̀nba ilé tí mo rí nígbà tí bàbá yẹn dàgbà ni mo sọ so láti wá máa educate Aláàfin tuntun kan pé Aláàfin kan kì í bọ̀yàn lọ́wọ́ kíní kan respect is reciprocal láyé tá wà yìí ní England yìí ní United Kingdom ọba England ò kì í jáde láàfin tẹ́lẹ̀ ọba England kò kì í kúrò láàfin ẹ lọ gbọ́ ìtẹ́lọ́ka history King James ló kọ́kọ́ kúrò ní Scotland ìgbà tó ṣe ní 1611 ìgbà tí King James parí ṣe mọ̀ pé King George ṣé King George ni kì í ṣe George King Edward bóyá Edward 7 àbí Edward 8 òun ni gbà táwọn Catholic control UK tó wá àwọn ọmọ afẹ́ máa jẹ ọba lórí jàgbá lórí ọba dẹ̀ ló máa ń jẹ́ spiritual head ìlú eléyìí tó ń sọ pọ̀ ní òrìṣà jẹ́ pé tán lábọ̀ rẹ̀ ọba ló yẹ kó jẹ́ spiritual head ìlú Catholic wá di spiritual head lórí ọba àwọn ló wá ń pàṣẹ fọ́ba ọba kò gbọ́dọ̀ ṣe understand òun ni ọba yẹn ṣe dá Church of England nílẹ̀ so time King James náà consolidate Church of England King James ló wá ṣe bíbélì tó authorize bí King James ṣe parí ẹ̀ àwọn mafia tó wà ní Vatican wọ́n fẹ́ pa King James
bí King James ṣe gbọ́ báyìí ó kó àwọn gáàdì ẹ̀ pẹ̀lú ẹṣin. Ẹ mọ̀ bí Europe ṣe rí láyé ìgbà yẹn, swampy place ní Europe o. Europe ilẹ̀ tó lómi, ẹni tó bá mọ ibi tó jẹ́ swampy ní Europe, technology ló gbé Europe dúró o. Tí ò bá sí technology Europe sẹ́ni tó máa gbé Europe. Mo mọ̀ pé wọ́n á wò pé láyé ìgbà yẹn táwọn bàbá wa máa ń wá kàwé bíbá tán láwọn ò lè dúró ń bí torí pé bíbá yóò ṣe rí ńgbà yẹn ni. Swampy ni tẹ bá sì dé àwọn ibi tó yẹ pé technology yẹn ò tí ì di ẹ máa wo ilẹ̀ tó ń rì báyìí. So láti Scotland King James wá sáwá sí London, ó sáwá sí England. Òun náà ṣe máa ń pè ní King James V of Scotland, King James I of England. King James ló move royalty wá sí England. So kì í ṣe Ọ̀yọ́ nìkan ni irú ẹ̀ ṣẹlẹ̀ sí. The only thing ni pé Ọ̀yọ́ ilé destroy. Scotland ṣì wà ń bẹ̀. Tó bá fẹ́ jọba ní UK, wọ́n máa ṣì ní oníkan tó lọ máa ń ṣe ń bẹ̀. Tó bá wàjà, ó ní homage tó máa lọ pé ń bẹ̀, ó ní ritual tó máa ṣe ń bẹ̀ níbi ibi tó jẹ́ ìpìlẹ̀ àwọn ọba wọn yẹn. But King James ló kọ́kọ́ sin sí England. But gbogbo àwọn tradition wọn pátá wọ́n máa padà lọ ṣe ní Scotland. Ṣé wá rí ṣé mọ̀ pé agbára ti kúrò ní Scotland, kò sọ́ba mọ́ ní Scotland. Ó yẹ káwọn Britain ó yẹ kán rí Scotland fín, ṣùgbọ́n wọn ò rí Scotland fín. Ìgbà ìwà tán máa gbé fọ́ba Scotland náà máa ti lọ gbé. Ṣé gbogbo alárí ti King Charles? So kí ni mo try láti sọ ni pé àwa rí pé àwọn àjèjì oore táwọn bàbá wa ṣe láyé àtijọ́ òun ló di ibi mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé ìlú tó bá ti ń grow oríṣiríṣi èèyàn ló máa ń wá síbẹ̀. Tí ìlú bá ń grow oríṣiríṣi blúsùm ìyá Ṣẹ́gun àìsí mo rí yín o. Tí ìlú bá ti ń grow oríṣiríṣi èèyàn ló máa wá síbẹ̀. Ẹni gbogbo wa ṣe ń sáwá táwa náà ṣe sáwá sí ìlú òyìnbó báyìí ìgbà tí ìyà ń jẹ wá Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ṣe ń sáwá sọ́yọ́ ilé nígbà náà. Wọ́n dẹ̀ gbà wọ́n mọ̀ pé bọ̀dè ni wọ́n gbà. Àwọn ìbọ̀dè tí wọ́n gbà ya àwọn náà ló gbẹ̀sìn ìmọ̀lé wá. Àwọn ni wọ́n Islamize àwọn bàbá wa. Gbogbo ìwà ìbàjẹ́ tẹ́ bá gbọ́ pé àwọn bàbá yẹn padà hù tí wọ́n ń ṣe ancient is in Scotland gbogbo ìwà ìbàjẹ́ tẹ́ bá padà gbọ́ pé àwọn bàbá yẹn hù ẹ lè gbọ́ pé Ọ̀rànmíyàn hurú ìwà ìdọ̀tí yẹn. Ẹ dẹ̀ ní gbọ́ pé àwọn ọba tó ti kọ́kọ́ ṣáájú wọn hù. Ṣé mọ̀ pé wọ́n ní tẹ́yẹ̀ bá pẹ́ lára ọṣẹ ó máa dọṣẹ. Nígbà tó bá ti lọ ń bá àwọn èèyàn kéèyàn rìn kò sígbà tí wọn ò ní influence yìí. Ṣé ẹ mọ̀ pé another thing ni pé nígbà táwọn people yìí dé ẹlòmíì wà nínú wọn gbéyàwó wá. Ẹ wo story tí máa sọ recently pé fún Haúsá ni bàbá òun bàbá ẹ̀ ó sọ agboolé wọn ní Kánò ìmáàmù kí lorúkọ ẹ̀ ìmáàmù Ìlọrin tó wá ní ó wá fẹ́ ọmọ Iléṣà pé nǹkan tó sàwọn di Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní òun ni mo respect máa yẹn o kíní yẹn wá jẹ́ kí n like ẹ̀. Ẹ mọ̀ pé mo máa ń blog ẹ̀ tẹ́lẹ̀ mi ò blog ẹ̀ mọ́ látijọ́ yẹn. Mo like ẹni tó bá wà sincere. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní wá ní Ọ̀yọ́ làwọn but this guy ó sọ ìtàn ìdílé ẹ̀ ó sọ pé this is me but àwọn eléyìí wọn kì í lè sọ identity wọn wá lọ́yọ̀ọ́ ní tẹ́ bá dẹ̀ ní kán sọ history wọn they can't talk their history. Ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn Islamic kìíní yẹn. So irú àwọn èèyàn bíi máà nìyẹn orúkọ máa yẹn sápá mi lẹ́yìn tó bá mọ orúkọ máa yẹn kọ́ wá mi fílẹ̀ wọ́n pọ̀ láàrin wa. People like that man tó wà ní Ìlọrin yẹn bẹ́ẹ̀ náà ṣe wà lọ́yọ̀ọ́. So láyé ìgbà yẹn tí àwọn bàbá wa táwọn people yẹn tó bá ti fẹ́ ìmí ìfẹ́ ọmọ ọba wọ́n wá sọ wọ́n dọmọ wọ́n á tulẹ̀ fún wọn. So ibi tán bá tu fún wọn pé a ti fún yín nílẹ̀ o wọ́n wá lọ kó ẹbí wọn wá pọ̀ ńbẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ àwọn kìíní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní cross breed àwọn èèyàn wa nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní cross breed àwọn èèyàn wa nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní cross breed àwọn bàbá wa. Then at the end of the day out of envy wọ́n destroy Ọ̀yọ́ ilé and majority of Ọ̀yọ́ ilé indigene ran escateta. Mo máa ń sọ mo ti máa ń sọ ẹni tó bá ń fọ́lù mi máa ń sọ tipẹ́tipẹ́ pé the real Ọ̀yọ́ people when you are talking of Ọ̀yọ́ talk of Ọ̀yọ́ ilé. I'm not talking about the royalty.
àwọn royal family. But I'm talking about when you talk the real Ọ̀yọ́ people, the real Oníkíjìpá, thank you. Mo respect ẹ gan. Mo like ẹni tó bá wà sincere. Mo dẹ̀ máa like ẹni tí ò bá ti fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Ó lè sọ pé ọmọ Iléṣà lòun, ṣùgbọ́n ó sọ story ara ẹ̀. Mo dẹ̀ ti máa ń gbọ́ nípa Farouk yẹn tipẹ́ because mo ní bí mo lè pé láàbúrò mi, mo kàn jù díẹ̀ náà ni. Díẹ̀ mo fi jù. Òun àti Farouk yẹn wọ́n jọ kéwú ni. Wọ́n jọ kéwú ní Ìlọrin. Ẹni yẹn náà ti di grand mufti ń sìn o. Ọ̀rẹ́ Oníkíjìpá ni mi kàn fẹ́ dárúkọ ẹ̀ lórí program ni. Torí ìjọsìn tó ń ṣe nǹkan mo rí Oníkíjìpá ń bẹ̀. Tó ń ṣe mo rí tó Oníkíjìpá wá sí ibi program ẹ̀. Ìyẹn náà ò kì í ṣọmọ àlè o. Ṣe understand? But òun àti Oníkíjìpá tó mo ti máa ń gbọ́ orúkọ Farouk Oníkíjìpá mo ti máa ń gbọ́ tipẹ́tipẹ́ wọ́n jọ kéwú ní Morikas ní Ìlọrin ni. Wọ́n jọ kéwú ni. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ẹ wá rí pé the aim and objective àwọn foreigner yìí ni láti destroy Ọ̀yọ́ pátápátá, láti destroy royalty yẹn. Ṣé mọ̀ pé tí wọ́n bá ti weaken royalty, ẹ mọ̀ pé àwọn bàbá wa tẹ́lẹ̀ pé jagunjagun ni wọ́n. Ṣé àwọn Aláàfin sì lè jagun mọ́? Wọ́n lè jagun náà. So wọ́n weaken wọn. Tó bá weaken royalty, wọ́n á conquer royalty yẹn. Wọ́n á conquer káwọn náà take over royalty. Wọ́n ṣe gba gbogbo royalty lọ́wọ́ wọn nílẹ̀ Haúsá. That is their intention. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé wọ́n ibẹ̀ náà ni àwọn bàbá wa wọn ò respect ìpìlẹ̀ mọ́. Mo ṣe believe pé nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ará Ọ̀yọ́ nìyẹn o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fọwọ́ sí júwe ilé bàbá wọn, wọn dẹ̀ tí láǹ lẹ́sìn wọn. Ifá ní odò tó bá gbàgbé orísun ẹ̀ kí ló sọ pé ó máa ṣe? Ó máa gbẹ. Nǹkan tó mú kí Ọ̀yọ́ fọ́ọ̀lù nìyẹn. Continuity nǹkan tó Odùduwà bẹ̀rẹ̀ òun ni Ọ̀rànmíyàn continue. Ọ̀rànmíyàn had a very good intention but ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ lénìí. So kí ni a wá ń sọ nípa bọ̀dá Igbólabí àti Aláàfin? Wọ́n ní kò sí èéfín òkín dédé fí láìsí iná. There is no smoke without fire. Ẹ rí i pé ìgbà tí immediately tí wọ́n fún Aláàfin, tí wọ́n sọ pé tó nominate Aláàfin, ni àwọn tí wọ́n jáde ńgbà yẹn tí wọ́n wọ̀n ní Ọọ̀ni pé kọ́ni má pèrè lórí aládé mọ́. The allies Igbólabí ni wọ́n. They are his close people. Àwọn méjèèjì àti ààrẹ Àgbọ̀rúfù àti Òpìtàn ọ̀rẹ́ Igbólabí làwọn méjèèjì because àwọn méjèèjì ló máa ń celebrate ẹ̀. Wọ́n rí nǹkan tó wọ́n rí gbogbo bí Igbólabí bó ṣe ń wage war against tradition wa, wọn ò rí àsìkò tó bad. Wọ́n dẹ̀ máa acknowledge ẹ̀ nínú program. Wọ́n dẹ̀ rẹ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀. Ta fi jáde ta fi sọ̀rọ̀ ńgbà yẹn. So now President Tinubu, àwọn Ọ̀yọ́ Council of Obas led by Alaafin, wọ́n lọ rán sí Tinubu ní Abuja. Kí ló kan Igbólabí ń bẹ̀? Ṣe bọ́ọ̀ṣù ní Igbólabí wà? Kí ni ìpàdé ọlọ́jà àtàsíwọn tó ṣe jẹ́ pé Igbólabí ló máa accompany Aláàfin lọ sí Abuja? Kí ni ìpàdé ọlọ́jà àtàsíwọn? Aláàfin sọ pé I want to stand for my culture. I want to stand for my tradition. Igbólabí sọ pé culture must be destroyed. Àbọ̀yẹ̀bọ̀ ṣíṣe bàbá mi Sunday Òkèsànyà. Ó ní pé culture ó gbọ́dọ̀ parun, ìṣẹ̀ṣe gbọ́dọ̀ parun, kò ní dá fún Ṣàngó, kò ní dá fún Ògún, kò ní dá fún kódà ó sọ débi pé Ṣàngó ọmọ tápà ni o. Ọbàtálá ó sọ, kò sí nǹkan tí ò tí ì sọ. Bí last month òun ò kí ṣàrólé Odùduwà, òun ò kí ṣàrólé Ọbàtálá, òun ò kí ṣàrólé, ó lóun ju gbogbo wọn lọ, òun ní àṣẹ lórí gbogbo wọn. So fún Aláàfin láti wá máa associate ara ẹ̀ mọ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó look embarrassing sí èmi. Mi ò mọ̀ bóyá ó rí sẹ́lòmíì o. Ó look very embarrassing sí mi. Very embarrassing. So ó lè tò mí bóyá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ látijọ́ igan bóyá Igbólabí ló wà behind ẹ̀.
bóyá Igbólábí ló wà behind ẹ̀. So èmi ò tí lè judge, mi dẹ̀ tí lè conclude. Wọ́n ní tójú bá faralẹ̀ á rí mú. Àwọn àgbà sọ pé Bible ló tiẹ̀ sọ. Àwọn Ifá sọ pé ẹgbẹ́ yẹlẹyẹ ń bá tọ̀. Bíbélì sọ pé two people cannot work except they agree. Two people cannot work together except they agree. Kí ló pa Aláàfin àti Igbólábí pọ̀? Bàbá mi Adéwọlé ẹ káàbọ̀. Tó fi máa jẹ́ pé Aláàfin fẹ́ lọ rí Tinubu pírẹsidẹ́ǹtì tí Igbólábí máa fi ṣe bodyguard Aláàfin lọ. Bó tiẹ̀ jẹ́ pé bóyá torí kò sí orúkọ Igbólábí ní protocol, wọn ò jẹ́ kí Igbólábí wọlé. Ṣùgbọ́n Igbólábí ṣó ara ẹ̀ pé mo wà l'Ábùjá, mo tẹ̀lé Aláàfin lọ sí Àbújá. Gbogbo wa la dẹ̀ mọ̀ pé láti bíi gbogbo ìgbà tí Igbólábí bẹ̀rẹ̀ program ẹ̀ tó ń sọ pé kọ́ má bòrìṣà mọ́, àwọn ọba Ọọ̀ni ló ń pòwe sígbà yẹn. Ọọ̀ni ló ń pòwe sígbà yẹn. Igbólábí sọ débi pé Lúwo Gbàgídá gan pé kì í ṣe ọmọ Ilé-Ifẹ̀ mọ́. Just trying to, so which means that sometimes because ọ̀rọ̀ tí n bá fẹ́ ìgbà míì tí ọmọ mi bá ń misbehave, mo ti sọ pé ó tó bá dé stage kan ó yẹ kí gbogbo wa lọ ṣe paternity DNA wọ́n fi lè mọ àwọn tó jẹ́ true indigenous people. Because ẹlòmíì tá a máa rò bóyá indigenous ni bóyá kò ń ṣe indigenous. Because tó bá ní ẹ̀jẹ̀ tó, if you have the DNA of your own ancestor, o ò ní gbàdúrà pé kí nǹkan tí àwọn baba ńlá ẹ ṣe, o ò ní gbàdúrà pé o ò ní gbàdúrà pé kó wó. So a ní àwọn ọba tó jẹ́ pé wọ́n múnú wa dùn. Ọba Elégùṣì, mo like ọba yẹn, mo dẹ̀ máa ń respect ẹ̀. Gbogbo àwọn ọba Àwórì yẹn, àwọn ọba young ọba tó wà lẹ́kọ̀ọ́, àwọn young náà ni mo lè pọ́n ní young because they are still young people náà ni wọ́n lè fi age wọn wé tàwọn Àwùjalè. Àwọn ọba Onírù, àwọn ọba wọ̀nyẹn tí wọ́n tẹ́ pé gbogbo wọn ni wọ́n ń bu ọlá fún àwọn baba ńlá wọn. Àwọn ọba kí lorúkọ ọba Ọlọ́fin máa ní Adó-Odò Ọ̀tà táwọn èèyàn pè ní Cass Baby, ọba tí gbogbo wa láìkì yẹn. Gbogbo àwọn ọba yẹn wọ́n wà ń bẹ̀. Gbogbo àwọn ọba yẹn wà ń bẹ̀. Aláàfin ò wá associate ara ẹ̀ máwọn èèyàn gidi. Ó wá jẹ́ pé Igbólábí tó jẹ́ pé ó máa ń bu ẹnu àtẹ́ lu àwọn baba ńlá ẹ̀, òun ni wọ́n wá ń kó ló wá lọ ní Aláàfin wájọ jẹ́ kòríkòsùn. Because tí wọn ò bá jọ jẹ́ pàdí kán jọ máa chat, báwo ni Igbólábí ṣe tẹ̀lé kábíyèsí lọ sí Àbújá? Báwo ni Igbólábí ṣe mọ̀ pé kábíyèsí lọ sí Àbújá? Tí kábíyèsí ò bá fún Igbólábí ní chance pé kí Igbólábí wá bá òun, ṣé Igbólábí máa tẹ̀lé kábíyèsí àbí tó máa lọ bá Igbólábí? Mi ò ní kí kábíyèsí báyàn yòdì, but at least èèyàn gbọ́dọ̀ mọ̀. So because tó bá jẹ́ pé bóyá àbí ṣé kábíyèsí náà fẹ́ paná Adébọrẹ́ ni, because I don't know. Yes, àmọ́ bí tí kábíyèsí ń lọ sí na, because ẹni tá a rí pẹ̀lú yín is a bad sign and signal for us. Yes, ọba Ọlọ́tà Ọ̀fọ̀tà, yes, gbogbo àwọn yẹn wà ń bẹ̀, àwọn professor wọ̀nyẹn wà ń bẹ̀. Ọba Ọlọ́tà Ọ̀fọ̀tà bí àwọn professors yẹn wà ń bẹ̀. Àwọn ọba tó jẹ́ young millionaire tó jẹ́ pé àwọn yẹn gangan ọmọ aṣáájú ni wọ́n. Àwọn yẹn kó tó di pé aṣáájú jẹ president, wọ́n ti jọ́ ọmọ aṣáájú. Kábíyèsí ò associate ara ìmọ̀ àwọn yẹn. Àwọn tó jẹ́ pé wọ́n lè tán bá orí fóònù ọmọ àti bàbá sọ̀rọ̀. Kábíyèsí ò associate ara ìmọ̀ àwọn yẹn. Ó wá jẹ́ Ṣéhù. Ṣé kábíyèsí ò sí lórí social media ni kó rí gbogbo àwọn ìwà tí Igbólábí hù tó wá jẹ́ pé Igbólábí gangan òun ni kábíyèsí wá sọ di èlì ẹ̀. To me, ọmọọba Ṣẹ́kẹ̀ Okùn, I'm so embarrassed. Mo sorry o, kábíyèsí. Yes, ẹ jẹ́ kí kábíyèsí wo fídíò mi. Mo wà embarrassed. Mo dẹ̀ mọ̀ pé bí mo ṣe wà embarrassed ni ọ̀pọ̀lọpọ̀ ṣe máa wà embarrassed. Yes, I am embarrassed.
I am embarrassed because nǹkan táwa expect ni pé mo rántí fídíò tí mo ṣe fún ààrẹ ọ̀mọ̀rú fúngbà yẹn wípé ibi tí ọ̀nìrìṣà tó bá tẹ̀ sọ pé bàbá first bàbá yẹn bàbá kí lórúkọ ẹ̀ bàbá Síjú Adé àti bàbá Adéyẹmí ni wọ́n jọ ní clash ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ó ti ṣọmọlúwàbí náà ó lọ bá bàbá Adéyẹmí wọ́n ti close ọjọ́ tí ọba Ògúnwùsì ń ṣe 20 ọdún 5 bàbá ló ṣèwúre ń bẹ̀ ìgbà tí bàbá ń ṣe 80 ọba Ògún so tẹ bá rí pictures a lot of pictures tí bàbá àti ọba ẹni ìtàn Ògúnwùsì jọ ṣe so what we expect is that continuity pé tí ọba yìí bá dé as a young man just bá ní o kẹ́dẹ̀ ìjọ máa ṣe papọ̀ bó la fẹ́ tẹ̀lé Yorùbá ilẹ̀ kóòtù òjìrèdè so kí peace yẹn kí continuity yẹn ṣùgbọ́n a rí pé nǹkan tó wá láti Ọ̀yọ́ kò dáa rárá wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń pàtàn kìtàn nìyẹn abọ́ rẹ̀ lọ ní àwọn míì ní ọmọ ẹrú ni they said a lot of rubbish things they expect pé kí gbogbo wa dẹ̀ ká máa wò tẹ máa sọ ọ̀rọ̀ ìdọ̀tí bẹ́ẹ̀ yẹn sí orírun títí wa because most of àwọn tó ń sọ̀rọ̀ gan wọn làwọn kì í ṣọmọ Ifẹ̀ so it's not their orírun Mali Sudan Niger ni wọ́n ti wá so wọn ò lè respect orírun yes àwa tá dẹ̀ mọ̀ pé ibẹ̀ ni àwa ti ṣàn a lè máa fọwọ́ sí júwe ibẹ̀ tá mọ̀ pé ibẹ̀ làwa ti ṣàn a lè máa fọwọ́ sí júwe ibẹ̀ náà so wọ́n wá lọ ń gbé àwọn ìwé 18th century báwo lẹ ṣe máa fi ìwé 18th century sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní 20th century 18th century Ọ̀yọ́ was Yorùbá that's why àti 2021 mo ti máa sọ pé mi kì í ṣe Yorùbá Yẹmi ò ṣe Yorùbá I call myself ọmọ káàárọ̀ àjí ẹni tó bá ń wo post mi ẹ rí pé mi kì í kọ Yorùbá síbẹ̀ màá ní indigenous language 2021 mo ti sọ pé mi ò jọmọ Yorùbá mọ́ níjọ́ tí mo ti gbọ́ pé àwọn Fúlàní ló sọ àwọn bàbá wa ní Yárúbá báwo ni Fúlàní ṣe máa fún wa lórúkọ táwa dẹ̀ máa lórúkọ yẹn la fẹ́ máa jẹ́ so ó ṣe máa jẹ́ pé orúkọ Yárúbá mo dẹ̀ lọ gbọ́ oríjìn orúkọ yẹn mo rí pé àwọn tó ń jẹ́ Yárúbá àwọn Abrahamic family ni Yarub grandchild Ismael Jeroboam nínú ọba tó ń pè ní Jeroboam nínú Bible Jeroboam ni Yarob then Jephthah wọ́n sọ ní Yorùbá orúkọ mẹ́ta yẹn orúkọ dìnnẹ́bì Yorùbá yẹn ó wá láti inú ẹ̀sìn mọ̀lẹ́ àti ẹ̀sìn Abrahamic faith ṣá kábíyèsí mo kí mo rí yín jàre so mo wá wò pé this name does not attach to kò ní any attachment to my race the orúkọ yìí is a foreign name that is why tí ó ṣe easy fáwọn bàbá wa then láti lè sọ ìtàn tí ò yẹ kan tọ ta ló sọ ìtàn burúkú fáwọn bàbá yẹn àwọn bàbá tó sọ ìtàn burúkú sílẹ̀ fún wa ní kó Odùduwà bímọ kan ọ̀kan bí ó wá bímọ méje péré tó jẹ́ pé alákẹ́tù oníkókó at the end of the day tá máa padà lọ find out gan irọ́ ni gbogbo ẹ̀ wọ́n tún wá sọ pé Ọ̀rànmíyàn làbí kẹ́yìn ọba òbí ní jẹ́bà ó jẹ́ gbọ́n Ọ̀rànmíyàn ẹ wo nǹkan tá lọ kà ń skul ó yẹ kán ti jù èèyàn kan ti jù sínú igbó tọ́ba òbí nídẹ̀jọ́ mọ Ọ̀rànmíyàn nínú ìwé yẹn mo èèyàn kan send ó post kan recently ó ní àdìmú ọlà ẹrú Ọlọ́fin ṣebí àdìmúlà Ọlọ́fin náà ni ṣebí àdìmúlà òun náà ni Ọlọ́fin báwo la àdìmú ọlá ṣe máa jẹ́rú ẹ̀ so ẹ ti rí pé ìwé tí Samuel Johnson kọ kò make sense téèyàn bá ti parọ́ kan fún mi lè gba pósò tọ́gàn mi lè gbó tó ẹ̀gbọ́n mọ́ ìwé Samuel Johnson kọ is a programming against Ifẹ̀ wọ́n fi program wa against Ifẹ̀ ni báwo náà ṣe máa sọ pa wá láti Mẹ́kà ní DNA tó relate mọ́ Mẹ́kà náà ní DNA tó relate Mẹ́kà
a ní DNA orílẹ̀-èdè mọ́ Mẹ́kà ẹ dẹ̀ sọ pé Mẹ́kà la ti wá ọ̀pọ̀lọpọ̀ wa lè nígbà pé Mẹ́kà làwọn ti wá pé bàbá wa Odùduwà o Muhammed ló le kí ló dé tí kinní ìtúnṣe wa ń lọlẹ̀ báyìí ṣáwọn èèyàn sì ń gbọ́ mi ẹ jọ ṣé mo ṣì wà ọ́ dìbò àbí wọ́n ti fúláàgì mi máa mọ̀ báyìí o jẹ́ kí n tiẹ̀ wò jẹ́ n wò lórí Facebook náà. so ṣẹ́bọ̀n pẹ̀lú gbogbo irọ́ yẹn tán pa fún wa láti sọ fún wa pé a wá láti Mẹ́kà ẹ dẹ̀ expect pé ká wá gbàwé Samuel Johnson gbọ́ ó yẹ ká ti mọ̀ pé Samuel Johnson wọ́n manipulate ẹ̀ ní náà so tọ́ bá wá pàtó orírun ẹ fún ẹ tọ́ wá borírun ẹ jẹ́ ṣé wọ́n wá join àwọn ọ̀tá láti join ṣé ẹni tí ò fẹ́ kò fẹ́ this guy Igbólábí kò fẹ́ progress ìran wa because any race tó bá ti destroy spirituality ẹ you are okay network is bad okay any race tó bá ti destroy spirituality ẹ race yẹn máa collapse ni tí Igbólábí dẹ̀ mọ̀ Igbólábí tó ń ṣiṣẹ́ fún àwọn ọ̀tá òun ni Aláàfin wá kò lábò mọ́ Igbólábí gan ò dọ́dọ̀ bàbá Adéyẹmí mọ́ náà ìgbà tí Igbólábí ti bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran ni ò ti bá bàbá Adéyẹmí gan ti dissociate ara wọn pẹ̀lú ẹ̀ ìjọ́ wo lẹ rí bàbá pẹ̀lú ẹ̀ mọ́ kí bàbá tó lọ ìgbà tó bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran ẹ̀ bàbá ò bá ṣe mọ́ ó ṣe wáyé pé gbogbo àwọn tí wọn lẹ́nu ń bẹ̀ nígbà tí bàbá yẹn wà láyé àwọn ni wọ́n wá kòlábò mọ́ Aláàfin tuntun ẹ wo ó lẹ pé nẹ́tíwọ̀kì yìí ń ṣe bákan you always dream to Lawani on your head kì í ṣe Lawani nìkan if you are dreaming of Lawani on your head maybe your forefather is from Mali àwa tá a jẹ́ ọmọ irúnmọlẹ̀ we are going to protect our ancestors ibikíbi tá a bá wà we have the blood in us that is why tó fi jẹ́ pé nígbà tó ń káwọn bàbá wa lẹ́rú tẹ́ bá lọ ka history 14th century làwọn bàbá wa ti dé wọ́n ti dé gbogbo Brazil yẹn 15th century náà ti débẹ̀ 1530 lọ́nà world Brazil lọ́nà ti dé Brazil yet wọn ò gbàgbé ibi tán ti kúrò táwọn èèyàn kan bá ṣe bẹ́ẹ̀ ní láti bí almost 500 years tó wọn gbàgbé ibi tán ti kúrò ṣó yẹ káwa wá ọdún wo náà bí àwa ṣé kò yẹ káwa fáwọn èèyàn ṣàwòkọ́ṣe. If somebody actually love you foreigner came wọ́n wá sílẹ̀ yín àwọn bàbá yín gbà wọ́n láàyè wọ́n ní kọ́kọ́ mọ́ṣáláṣí kọ́ máa ṣẹ̀sìn wọ́n á bẹ̀rẹ̀ sí ń wage war against ìṣẹ̀ṣe wọ́n wá ní kí Allah kó paná ìṣẹ̀ṣe rẹ́. ó dẹ̀ ní òun organize àwọn ọba tó máa paná Adébọrẹ́ so ṣérú ẹnìyẹn ló wá yẹ kí Aláàfin ló yẹ kó wá di pàdé Aláàfin ṣé irú yẹn ló yẹ kí Aláàfin máa lọ sí kínní ló yẹ kó máa tẹ̀lé ló yẹ kó lọ kó jẹ́ èèlì Aláàfin. ṣé irú ẹnìyẹn ló yẹ kó tẹ̀lé Aláàfin mo fẹ́ wò bóyá kínní yìí sọ̀rọ̀ lọ sí kínní ló yẹ kó máa tẹ̀lé ló yẹ kó lọ ṣé irú ẹnìyẹn ló yẹ kó máa tẹ̀lé Aláàfin káàkiri ìbéèrè eléyìí fún àwa ọmọ kóòtù òjíire o because bí mo ṣe wà yìí mo wà embarrass ọmọ ilé ọba lèmi so a kì í sọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ tán lẹ́nu because tó bá yẹ pé tó bá jẹ́ ẹni tí mo fẹ́ blog ni mo mọ nǹkan tí mo máa sọ but mi ò lè sọ̀rọ̀ tán lẹ́nu another thing
mo máa ń sọ my grandmother mo yọ ọmọlé ọba ní ilé ìyá nílé bàbá. My grandmother has a very blood link with Ọ̀yọ́ throne láti ancient Ọ̀yọ́. So bọ́ a ní sọ pé torí pé a ní líǹkì káwọn Ọ̀yọ́ wa máa hùwà tí ò dáa ká máa pọ̀n sí wọn lẹ́yìn. Ifẹ̀ lórísun Ọ̀rànmíyàn tẹ sọ pé òun ni bàbá tó bá jọmọ Ọ̀rànmíyàn ní lóòótọ́ yẹ kẹ́ ẹ respect ibi tọ́rànmíyàn ti kúrò because mo ti rí wà tí àwọn kan á sọ pé wọ́n ní dressing ọba gidi ni Ọ̀rànmíyàn ó kọ́ àwọn ọmọ ẹ̀ ní kọ́ṣọ́ Ilé Ifẹ̀ àbí kọ́ṣọ́ bo ló fẹ́ lọ káwọn ọmọ ẹ̀ bo ló gbé kò gbé ìlú méjì ju Ifẹ̀ lọ Ifẹ̀ náà ti tọ́ èdè Ifẹ̀ ló ń sọ àṣà Ifẹ̀ ló ní so nǹkan téèyàn bá ń kọ́ ló ń kọ́ ọmọ ẹ̀ náà àṣà Ifẹ̀ ló influence Ọ̀yọ́ náà iṣẹ́ ogun jíjà tó bẹ̀rẹ̀ Ifẹ̀ kọ́ náà ti train ẹni ṣé Ọ̀yọ́ ló train ẹni tọ́yọ́ yẹn bá important kò ní fọ̀yọ́ ńlẹ̀ kó padà wá sífẹ̀ náà tí wọ́n yẹ pé Ọ̀yọ́ important kò ní ṣàyàn máa ń fi ibi tó high àfilẹ̀ àwa padà sí sísàlẹ̀ kò ní padà wá láti wá jẹ Ọ̀ọ̀ni tẹwálẹ̀ tí wọ́n á hẹ́lì Igbólabí náà gbogbo nǹkan tí Igbólabí wọ̀ àwọn baba ńlá ló invent ẹ̀ Ọbàtálá ló ṣaṣọ fún wa náà ṣèbí wọ́n nílùú wo Gbàgídá gan wọn ló máa ń hun aṣọ òrìṣà ńlá ló ṣe aṣọ fún wa ẹ lọ bẹ̀rẹ̀ story òrìṣà ńlá àti Yèmó àwọn ló ṣaṣọ òkè fún wa ìlẹ̀kẹ̀ téèyàn bá ń kó sọ́rùn torí Ọ̀rúnmìlà òun ló initiate àpèrè òun náà ṣe máa ń pè Ifá láládé àdásọ̀ tó fi jẹ́ pé Ifá náà fi máa ń mọ́ba Ọ̀rúnmìlà bára àgbọn nìrègún òun ló initiate àpèrè òun náà ni wọ́n sọ pé aládé di Ifá gbogbo nǹkan àmúyẹ tí ẹ ń lò Ọ̀rúnmìlà ló ṣe fún yín Ọ̀rúnmìlà ló ṣe ìlẹ̀kẹ̀ fún yín òun ló ṣe ìlẹ̀kẹ̀ fún yín òun ló ṣọ̀pá àṣẹ òun ló ṣadé fún yín ṣé ẹ mọ̀ pé òòṣà aládé ni do good so Ọ̀rúnmìlà ló ṣe gbogbo wọn tá à ń sọ yẹn alálẹ̀ Ifẹ̀ ni wọ́n ìrùkẹ̀rẹ̀ téèyàn bá fi ń ṣakọ ṣé dúgùdù rántí wọ́n kọ́ wa nínú fáwọn kí fáyẹn fún wa èṣù ló invent ìrùkẹ̀rẹ̀ fọ́ba èṣù ọlá ìlú òun ló fi ìrùkẹ̀rẹ̀ kún fún yín pé kẹ́ máa fi ó ní ìtàn tó rọ̀ mọ́ mi lè sọ lé ní torí mi ìmọ̀ fáyẹn kì dára mo lè sọ story yẹn mo ti lo fáyẹn nígbà kan mo play yẹn èṣù ni òun ló ṣe ìrùkẹ̀rẹ̀ yẹn tó gbé fún ọba pé kọ́ba máa fi ṣe kọ́ máa fi ṣe nǹkan tó ní káwọn ọba máa fi kọ́ máa fi bu ẹwà dẹ́ ká máa fi ṣe festival ká máa ṣe nǹkan èṣù ló kọ́kọ́ ṣe ìrùkẹ̀rẹ̀ from ìrù ẹṣin èṣù ló ṣe fìlà abetí ajá tó ń sọ pé òun làwọn ọba Ọ̀yọ́ ń dé kì í ṣe fìlà àwọn babaláwo nìyẹn ni ẹbí fìlà táwọn babaláwo máa ń dé nìyẹn style Ọ̀rànmíyàn style Ọ̀rúnmìlà ni gbogbo àwọn babaláwo tẹ rí ní abroad tó ń ṣe fá style Ọ̀rúnmìlà ni abetí ajá thank you do good ìwà lẹ̀sìn because you have been in the group for a long time style Ọ̀rúnmìlà ni gẹ́lẹ́ ká gẹ gèlà báyìí ká gẹ wá báyìí Ògún ló ní style yẹn tó Olúwo ṣe yẹn so kí wàá lẹ invent tẹ wá sọ pé kinní kan kì í ṣe alálẹ̀ náà lògún àwọn tó wá ṣe tó ṣaṣọ òkè tó ṣe àpèrè tó ṣe gbogbo ẹ̀ tó ṣadé nǹkan tẹ́ fi yangàn òun wá ní Igbólabí ló wá ń bà lórúkọ jẹ́ káàkiri tó sọ pé òun láṣẹ lórí wọn ọba òwò adé igbákejì òrìṣà báwo ni igbákejì òrìṣà àtàláṣẹ lórí òrìṣà kí lẹ fẹ́ jọ máa ṣe papọ̀ because ọ̀rọ̀ náà ò tí ì yé mi o kò tí ì yé mi kábíyèsí kò yé mi kò yé mi ẹ rí i pé mo sọ kí nìyẹn gbà yẹn pé ọba yìí wọ́n fẹ́ bring ọba yìí down ni
so mi ò dẹ̀ fẹ́ sọ nǹkan kan mọ́. I don't want to say because mo believe pé kábíyèsí fúnra rẹ̀ ò kì í ṣọmọdé. At least 40 years ni ọba Adéyẹyè ńgbà tó jọba. Kábíyèsí ti 45. Tẹ́ ẹ bá tiẹ̀ wá fẹ́ gbé adult múra, kì í ṣe ẹni tó máa kó ẹ̀gbin yí ẹ náà, kì í ṣe ẹni tó máa kó èrírí ẹ náà. Ẹ káàbọ̀ bàbá. Kò kí ń ṣe ẹni tó máa kó ẹ̀gbin, tó máa kẹ́gbin yíyàn, tó máa kó èèyàn sọ pé òun láṣẹ lórí òrìṣà, òun láṣẹ lórí kinní. So kí ni ẹjọ́, kí ni ìpàdé ọlọ́jà àtàsíún? That is my question. Ẹ wo àsọ jù báyìí lọ. A dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa o. Ẹ ṣe gan, ó pẹ́ tá a ti ṣe live. Torí pé Facebook wọ́n restrict me for a long time, wọ́n ti ẹ̀ fún mi l'opportunity àti ṣe live. So because of that kò jẹ́ kí n lè ṣe live, but this once in a while a máa jáde àwọn aṣèwò live. Jẹ́ta mo fẹ́ ṣe live, mo ní hangover, gbogbo stress ìlàdé títí kan àná gan. So a máa jáde, a máa padà ṣe live, a máa padà ṣe live. So mo ń bọ̀ ná. Ẹ jẹ́ ká forí bẹ nílé ìparí ẹ̀ káfi àti pé ẹ̀ tẹ́lẹ̀. Mo ń bọ̀, mo ń bọ̀ náà, ẹ jẹ́ kí n padà lọ gbọ́ orin, kí n lóòdù orin yẹn. Mo fẹ́ gbọ́ kinní yẹn ní òkè orin lẹ́yìn. Ẹ jẹ́ ká fi kásẹ̀ kúrò nílẹ̀, ká fi kásẹ̀ ètò.